ọ̀nà tó wo ni ó yẹ kó ṣe ọ̀pẹ ńlá ọba tó jẹ́ kó deyàn láti bí àìsí rárá o àtọ̀ tó dẹ́rán dẹ̀jẹ̀ tó ń lòdì wọ́ọ̀dù pẹ̀ o òkú tí wọ́n sọ deyàn máa kóyàn pẹ́ kéré o kíní oyún ẹ̀ ọ̀nà tó bá wa ò dérédé ṣíyẹ ohun tí yóò lówó lóṣù lọ́sẹ̀ tún ṣọjọ́ tó bá ronú wá rí bèbèrè mi kàn alábíyá kó tó dọjọ́ ìbí òbí ṣe wàhálà gidi gan láì ṣẹ̀ṣẹ̀ sọ ó yẹ kó ọkàn mọ̀ kó tọpẹ̀ o. ọjọ́ tó wáyé o kì í ṣeré òkú fún kì í ṣe òkú fọ́pẹ́ o. ajẹ́ láyé láyé bá dùn fún ẹ ó yẹ kó mọ̀ ọmọ ìlàdé ló pẹ́ parí ọpẹ́ ọ̀rẹ́ máyàrá ìmọ̀ nínú oyún ẹ̀ ìyá sí lọ́wọ́ ó dúdú ó ṣe é tutọ́ bẹ́ẹ̀ ló ń bí kiri ojú jẹ́ funfun ọwọ́ gidi ṣẹ̀ṣẹ̀ funfun olóyún sọ́wọ́. ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó. ẹni ọdún bàbá láyé ó yẹ kó ṣọpẹ́. ẹni ọdún bàbá láyé ó yẹ kó ṣọpẹ́. ọlọ́jọ́ ìbí mo bá ẹ yọ̀ ó kú oríire. Congratulations on your birthday today. Congratulations. ẹ̀sùn wa ní àárín alọ́rọ̀ kan àjọ máa ń sọ. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ tọ̀lú ọ̀tọ̀ ní tọ́lú wò ọ̀tọ̀ ní tọ́lú tọ́lú. ẹ dákun àwọn ẹgbẹ́ mùsùlùmí ilẹ̀ ń sú o mo kí kábíyèsí káàbọ̀ síjókòó yìí His Royal Majesty ọba Àtàmálẹ̀ ẹ̀kọ́ ọkọ̀ Fatọ́lání Àyọ̀ká kábíyèsí o báwo ni ẹ káàbọ̀ kábíyèsí o kábíyèsí ẹ káàbọ̀ o. ààrẹ àpènà ọ̀fẹ́ empire ẹ jẹ́ ká fún wọn látẹ̀wọ́ mo fi àsìkò yìí mo fi ń kí kábíyèsí káàbọ̀ ọba Àtàmálẹ̀ gbogbo àgbáyé mo kí yí káàbọ̀ sórí ètò yìí àná ìyá wa chief mrs Amdala àtàmọ́bí ọjọ́ àmọ̀ṣẹ́ pápápá kí màmá wa Ògúnyẹmí Àjíkẹ́ tó máa bọ̀ ń ta àti gbogbo àwọn tó bá bá wọn wá ìyá wa Ògúnyẹmí Àjíkẹ́ tó máa bọ̀ ń ta ní pápápá. kò ní yí alọ́wọ́ torí ìdí èyí gbogbo èyí tẹ́ ẹ bá mọ olóyè wá owó òbí owó olóko owó àtàwọn ìwọ̀n fẹ́ pàdé ẹ̀kan náà àti ẹ̀yẹ olóyè ọyẹ ìfisínà wò láti òfé pàápàá lábẹ́ bí wọ́n fẹ́ tu owó sí inú àwọn òun tó ọba àṣírí Ìfákúnlé Àjàó ọba Àtàmálẹ̀ sókè tó márùn wọ́n bọ̀rọ̀ sí ojú agbo yìí ọmọ Ìṣẹ̀ṣe ni mí ọmọ Ìṣẹ̀ṣe ni mí o ọmọ Ìṣẹ̀ṣe ni mí ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ wọ́n dalẹ̀ lọ mi ò ní dalẹ̀ o kí lè bá dalẹ̀ ẹ̀yin náà má dalẹ̀ o ẹ̀yin náà má dalẹ̀ yálàdé o. Obìnrin o, ìyẹn ti yí o, pẹ̀lú òkú Ọlọ́run, bẹ́ẹ̀ ni ó ṣe rí o, agbára Ọlọ́run gba àwọn ọlọ́mọlẹ̀ tí wọ́n ń jáde nínú àsìkò tá a wà yìí. Agbára Ọlọ́run èébú òrèké láti ṣe ayẹyẹ rẹ̀ lónìí. Eléyìí yẹ wá àjọ yẹ wá
wọ́n mọ̀ dòní o kò ní kan mú wa obì náà rèé o. àwọn bàbá olúwẹ̀ lọ kí wọn ẹ̀tọ́ tó bá yẹ ẹsẹ̀ fún wọn àtọ̀nà má gbà nídọ̀rẹ́ mi láwọn lónìí àìpẹ́ náà lọ sí ìnáwó bàbá rẹ̀. gbogbo àwọn tá a tẹ̀lé ìyàwó ọ̀sùn kẹ́lẹ́ yorùbá ẹja débẹ̀ dáadáa ó yá. ṣé n ti yàwó ọmọlẹ́rẹ̀ rí ẹ̀ka kọ́ alájà sẹ́kínà ẹ̀wà gbọ́dájú ọmọ fagbẹ́mi ló sọ̀rọ̀ lápá mo kí alájì Ismail ẹ̀wà mo kí yín o mo kí ààrẹ ògbóni ìgbàwásẹ̀ Ọ̀yọ́ state káàbọ̀ yàrá Ògúnyẹmí Àjíkẹ́ ìyá àgbọn ẹdúró bá mo kí àrò àgbáyé káàbọ̀ sórí ètò yìí gbogbo àwọn tá a tẹ̀lé ìyá wa Ògúnyẹmí Àjíkẹ́ ẹjọ́ ká máa bọ̀ ń ta. gbogbo àwọn tá a tẹ̀lé ìyá wa Ògúnyẹmí Àjíkẹ́ ẹjọ́ ká máa bọ̀ ń ta. kí obìnrin fẹ́ fáwọn ẹ̀sìn lówó lóde kọ́ máa wá báàgì máa yá kí ló fẹ́ kọ́wọ́ wá kàn ó fẹ́ kọ́wọ́ wá kàn kankan ní o ò lè bà wá lẹ́sìn jẹ́ o kò ì pé o oyè ńlá lóye tẹ́ fẹ́ jẹ yìí kò ì pé o ọlọ́fà mọ̀mọ́ ta ojúlówó ọmọ ó yá wá dá sówó yìí Ifá cash ó kéré mo kí alájà Rasida àti káàbọ̀ sórí ètò yìí ó kí ẹ mọ wa lọ́wọ́ yín ọ̀làfà mo mà mọ́ 2,000 naira wá lọ́wọ́ rẹ ìyá àgá 2,000 naira ọ̀làfà 2,000 naira fẹ́ tó ń ṣe yìí o èdèyàn mi o ìyá àgá ẹ lọ fún bàbá olúwo ní 5,000 bàbá olúwo bá tẹ̀ bàbá ọkọ rẹ náà ní ẹ fún bàbá wa ní 3,000 wọ́n ti má kàn kan bàbá Ifá káàsì tí ń dà á abẹ́ ṣe ìmọ̀lẹ̀ mi tó kú lẹ́ẹ̀kan náà Ifá káàsì ṣé ti wá rí àbí ti lóyún tú lọ aláìní kan ṣe àárọ̀ ọjọ́ iléyà lẹ́nu tí wọ́n máa tú. bàbá wa Gbádégẹ̀sì bàbá wa Gbádégẹ̀sì Obama ń kọ́ làmọ́dé Obama dà. bàbá wa Gbádégẹ̀sì Adédèjì ẹ̀yìn là ń dúró dé o. ìyá wa Ọ̀ṣunkẹ́mi Àyọ̀ká ẹ máa bọ̀ ń ta pẹ̀lú gbogbo àwọn tó bá bá yín wá. gbogbo ìbá fara kàn mí yóò lóyún o mo dá dúró jẹ́jẹ́ mi ni ẹ má fara kàn mí o. ìyá wa Marufat oya olóyè Adédèjì Gbádégẹ̀sì oya àti gbogbo owó tá a fẹ́ gbà pátá owó oyè owó ìmìkẹ̀ owó adé owó ọ̀pá àṣẹ owó gbogbo ẹ̀ owó sẹ́ẹ̀nì owó egbò owó abẹ́tí ajá owó ọmọkàn tó ti funfun díẹ̀ owó kékeré nínú owó àsọtọ́yọ gẹ́tọ́ọ̀sì oya pátá pẹ́ dámẹ́lé bàbá ó kéré ọ̀nà ọmọ bà ó yá fọlábalẹ̀ jọ oye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 y
ni wọn lákàmọ́ sẹ́tò dẹ́kílà bọ̀dá ẹ̀yin náà lọ kí bàbá olúwo kẹ́ ẹ gbà súre gbogbo ẹ̀kọ́ lówó olówó sólò ó yá owó ọ̀yá tí wọ́n ń bọ fún yàn ẹni bá fẹ́ rọpọ̀ ẹ̀kọ́ pàjẹ́ kọ́ lókun náà wọ́n bọ̀. ok kí àwọn aláwọ̀ ẹ̀dùnkàn máa bọ̀ ń ta mo fẹ́ pe bàbá wa Mr. Ojalabi Abbas as olú ọmọ àṣàwọ́dù lọ́kọ̀ọ̀kan ni o.
ọkọ fẹ́ ìyá kò ní o nǹkan owó ọba o. ọkọ̀ fatọ́lá ní ti sẹ̀wá lọ́wọ́ ṣùgbọ́n ó yẹn ìpè àbá àsọ̀jẹ̀ lábídà ọjọ́ ń lọ fáìmà àwọn òmìnì òmí láti bọ́ńtà lọ kí bàbá wọn olúwo fún ọba tẹ̀ ọ̀nà ọmọgbà kí wọn kó padà bí owó lẹ̀ ń wó òun àwa máa kú èrì rẹ bó o lọ sí ọba wo rìn olóòlà olówó lọ bóòlù sí àwọn abámúsíbáwò Adébáyọ̀ rìn mo soríire bẹ́ẹ̀ bá bí mi pé bò mo ṣe sọ pé bí mo ṣe ṣe náà rèé o mo sì dúpẹ́ o ó ti yá o ẹ bá mi gbẹ́tù ẹ̀ yẹn Ọ̀jọ̀lábí Abbas 250,000 naira bá pé látọwọ́ rẹ fáwọn ọdún yìí màá dìlé rẹ o ó yá let's go there ó yá. Wòmí jẹ́ sọ kankan fún ẹ kì í ṣe ṣòro tó mú fóònù rẹ wá bí kẹlòmíì bẹ́ẹ̀ mú lọ lé. Àbọ̀ǹta lẹ́ẹ̀kan sí i kí kábíyèsí kú kalẹ̀ ọba àbùrọ̀sí Ifákúnlé Àjàó Olúmọ̀ta ọ̀tákẹ́ni ọ̀tá fìlà kákáká ẹ̀kọ́ ọkọ̀ Fatọ́lá ní Àyọ̀ká Èrèmú onídìí ajé wa ìyá lórí ìṣàwọ́dù ẹ̀ wọ́n bí yá àṣẹ Àyọ̀ká òkèrè o ọmọ mọ̀dú ẹlẹ́rìn mọ́sà kí bàbá wa Monday ọ̀sáwárùn kọ́ máa bọ̀ ń ta oya. bí ayé ẹgbẹ́ ọ̀dọ̀ ògbó ẹni ìṣẹ̀ṣẹ̀ mọ̀ ọ̀mà ní àṣàbí lóye nígbà àbàbà ní afẹ́nápa ìdẹ́gbẹ́ bó ṣe ẹ̀ àbí oyè ọmọ òkè ṣé Ìbàdàn ló ti wá sí ṣé Ìbàdàn ló ti wá. Àṣàbí
ṣe mọ̀ fún mọ́gbàdà àwọn yẹn wá wúre pé wàá jọba pé wàá jẹ gómìnà òun náà ló. ṣètìtì bára ọdẹ ìlú ṣètìtì bára Ọba tó mọ́lẹ̀
jẹun. Ọ̀rọ̀ bí ẹkún bí ìbànújẹ́ wọn lọ́dún àrí òjijì ọkọ̀ ọmọlé. Ayàtọ̀ mọ́lẹ̀ ọjọ́ ìbátọ́lá ní ọmọ tó ọjọ́ ìdínkù máa ń lọ́jú. Àwọn yálẹ̀ lò nípú ìyàwó lò nípú ọ̀rọ̀. Wọ́n náà ti wọ́n sọ̀rọ̀ lọ́dọ̀ lọ́wọ́ lọ́wọ́. Oníjọ́ bí ọjọ́ ẹ̀ẹ́dọ́. Kò sọ́dọ̀ òsì láì bá Thank you.
Aṣọ rẹ̀, ọmọlúwayé òṣèlú lọ.